nígbà táwa bá kíyàn tá a sọ pé As-Salaamu Alaykum tẹ́mọ̀ pé kíkí àwa mùsùlùmí nù kí lẹ̀ ń sọ níta yìí ń sọ ní pé ọlá Allahu kó máa bá yín sẹ́ńsì àdúrà ni àbẹ́ nǹkan sọ̀rọ̀ àdúrà là ń ṣe ìgbà táwa sọ báwọn à ń tọrọ fún pé k'Olúwa là nínú gbogbo kọ̀dá nínú gbogbo ń tó burú k'Olúwa ẹlẹ́dàá wa kó bá wa gbà á kúrò nínú gbogbo ewu kó má jẹ́ ká ìdó sí ọ gbàtẹ́mi sọ fún ọ pé As-Salaamu Alaykum torí ẹ̀ la sọ pé kíkí yìí ò lè rí ń bò mí kò sí kíkí tó dàbí As-Salaamu Alaykum ẹni tó bá ti lè kí mi bẹ́ẹ̀ ẹni tó bá ti lè kí ọ bẹ́ẹ̀ má fòyà má mikàn má ṣeyèméjì ọ fẹ́ràn rẹ̀ torí pé ń tọrọ gbogbo orí fún ọ ọ ń tọrọ gbogbo ọlà fún ọ kó nínú gbogbo aburú gbogbo àìdá kí ló wá fẹ́ máa wò ó pé sósì fẹ́ràn rẹ̀ dénú ṣé ìyàn lélẹ́yìí tí ọba tún fi ọ dénú ńkọ́ o tí ọba tún fi ọ dénú ńkọ́ bóun ni ọba kí ọ tó fi mà pọ̀ fi ọ dénú kíkí tó ju gbogbo kíkí lélẹ́yìn torí ẹ̀ ni wọ́n ṣe sọ yìí pé àwọn mùsùlùmí tẹ́ rí yùn gẹ̀dẹ̀gẹ̀dẹ̀ burúkú kìí sí nínú ọkàn wọn sáwọn ọmọ ẹ̀yà wọn ìkùnsínú kìí sí nínú ẹ̀mí wọn sáwọn ọmọ ẹ̀yà wọn gbogbo kọnùkọ́họ̀ yòówù ó lè wà láàrin wọn tó bá ti lè pàdé báyìí As-Salaamu Alaykum wa rahmatullah wa alaykum as-salam wa rahmatullah ẹ rí i pé gbogbo nǹkan ó ti lọ sódò lọ mú mi torí pé ìtumọ̀ rẹ̀ ni pé mo náwó ọ̀fẹ́ sí ọ dáadáa ni wọ́n fẹ́ fún ìwọ ọmọ ìyá mi fẹ́ ká burú sí ọ èmi náà sì sọ fún ọ pé dáadáa ni mo ń fẹ́ fún ọ mo ń fẹ́ kí ọlá Allah kó jẹ́ tiẹ̀ náà ẹ dákun kí ló tún kù ìjà wo lẹ fẹ́ parí ṣé wọ́n ń jà tẹ́lẹ̀ náà ni torí ẹ̀ náà la sọ pé ẹ̀ ń jà àbí bẹ́ẹ̀ kọ́ ni ó yẹ sálámà síra yín tó bá ti sálámà síra wọn kí láà lò fún àmì pé ìjà parí tó ń gbà tá a bá sọ pé As-Salaamu Alaykum sáwọn a sọ fún Allah náà pé As-Salaamu ala Allah ẹ dákun ẹ bá ń túmọ̀ rẹ̀ o As-Salaamu ala Allah ìgbà tẹ́mi sọ fún ọ pé As-Salaamu Alaykum ọlá Allah kó máa bẹ pẹ̀lú yín ìgbà tó bá sọ pé As-Salaamu ala Allah ẹ bá mi túmọ̀ rẹ̀ tí báyìí náà ti máa kí ó As-Salaamu ala Allah ìgbà tó sọ pé As-Salaamu Alaykum ẹ bẹ́ẹ̀ túmọ̀ rẹ̀ As-Salaamu ala Allah ẹ bá ń túmọ̀ rẹ̀ ọlá Allah kó máa bá Allah ó ṣòro ọlọ́ọ̀lọ́ bó ṣe lọ́lá hàn lọ́lọ́ létí wàláhì à ń bẹ Allahu fún Allah ọlọ́ torí ẹ̀ sáà sọ pé à ń ṣàdúrà fún Allah ni níjọ́ tẹ̀ ń ti ń gbálà yẹ́sì Islam ṣe gbọ́ pọ́n sọ fún yín pé a máa tọrọ fún Allah náà tọrọ fún Allah lọ́dọ̀ ta ni kíkọ́ bá a ṣe kíni fún ta ni kọ́ bá a sọ ta ni níbi kíni Allahu Akbar Olúwa ga jù bá a ṣe ń lérò lọ torí rẹ̀ Olúwa mọ́ kúrò nínú gbogbo àbùkù ọmọ kúrò nínú gbogbo ayẹ ọmọ kúrò nínú gbogbo kọ̀dá kọ̀tọ́ aburú kìí ṣe àìdá ò lè ṣe so kí ọlá kí á lè ń tọrọ fún lọ́dọ̀ ta ni wọn kìí sọ bẹ́ẹ̀ fún Allah ò fẹ́ kò sì tọrọ pé kẹ́nìkan máa ṣàdúrà fún tani wọn ní ká máa ṣàṣàlátù fún Ànábì wa Muhammad sallallahu alayhi wa alihi wa sallam ta ló ní ká máa ṣe gan Allahu azza wa jal tani ó wá bá wa gba ṣàlátù tí ó ṣe fún Allahu azza wa jal ó wá bẹ àwa tá a jọ ọmọ lẹ́yìn Ànábì ká máa ṣe àṣàlátù fún bọ́lá tí wàá rí i pé ẹ máa ṣàdúrà fún Allah náà torí pé ilé ayé yìí lé agbogbo nǹkan ó lè má lọ déédéé ńgbà mí ẹ gbọ́rọ̀ Allahu akbar